Hello, ṣé dáadáa la jí o? Ṣàlàáfíà ni báwo ni náìtì olúkálùkù wa? We thank God. A dẹ̀ kú dárò fún bàbá Tinubu nǹkan tó ṣẹlẹ̀ nípa ti lágbájá, Taoreed lágbájá. Lágbájá, yes. A dẹ̀ kú ká kí wọn pé a kú ara fẹ́ra kù. Torí náà, ó dùn bàbá Tinubu o. Ẹ má jẹ ń tàn yín. Wọ́n ní Lásù Rock lánàá, wọ́n ròyìn èrò. Bérò ṣe ń yà tó ń kí bàbá Tinubu. Wọ́n ló dùn gan. Pé ìbànújẹ́ wá sí orí àgbàkodo. Ó dùn. Ó máa dùn bàbá Tinubu, kò ṣe ní dùn. Ó máa dùn wọ́n. Ẹ mọ bí tọ́jọ́ fi gbogbo nǹkan tọ́jọ́ dì sí. Ẹ sì ibi tọ́jọ́ dì sí. Ibi arrangement wọn pẹ̀lú lágbájá. Ó máa dùn. Ẹ wò ẹni tí bàbá Tinubu fi gbogbo tọkàntọkàn tó fi yàn sórí oyè yẹn. Fi pé bóyá kéremí ni. Ó ní ibi tọ́jọ́ dì sí. Ẹ wá ní kó má dùn bàbá Tinubu. Ó máa dùn. Ó dùn àwa fún ara wa. Even gan. Lágbájá fún rẹ̀. Taoreed lágbájá. Òun náà mọ̀ pé bó ṣe máa rí nìyẹn. Ṣé èèyàn á mọ̀? Wọ́n ní kò sí ẹni tó máa mọ ọjọ́ òkú ẹ̀ tí inú ẹ̀ máa dùn náà. Tó máa gbọ́jọ́ òkú ẹ̀ pa. Ọjọ́ báyìí lóun máa kú. Inú ò lè dùn. So, torí ẹ̀ ni gbogbo èèyàn ṣe feel fún, a lè pity fún. Ẹ wá ní kó má dùn bàbá Tinubu. At least, bàbá Tinubu ti fi sọ́kàn pé complete as time tí bàbá Tinubu fẹ́ dúró sórí oyè tó ń wá yìí. Pé at least kò sí òmìmí tó lè mi bàbá Tinubu. Gbogbo bá ṣe plan tóun àti lágbájá ti ṣe plan. Ó wá di pé all of a sudden, unexpected. Ó máa dùn. Ó máa dùn. Ó dùn bàbá yẹn gan. Ó dùn Tinubu gan. Bet kí ni ká fẹ́ ṣe? Nígbà tí Ọlọ́run bá ní yes, ta ló lè sí? Ta ló máa sọ pé no? Torí ẹ ni bàbá Tinubu ṣe sáré kò fi kọ́ pé méjì. Wọ́n yà tètè yan ẹlòmíì. Kí vacuum yẹn má bàa ṣí sílẹ̀. Ẹ wá ní kó má dùn. Ó máa dùn. Ó máa dùn gidi gan. Torí position tó fi lẹ̀ fún lágbájá láti ṣe kíni. Ẹ̀yin mọ wúlẹ̀wúlẹ̀ nǹkan tó ṣe ibi tí nǹkan tó máa ṣílẹ̀ bẹ́ẹ̀. Kíákíá náà yà tètè fẹ́ ẹlòmíì rọ́pò. So ó ti yé yín, ó ti yé mi náà, ó ti yé gbogbo wa. Nǹkan tí mo sọ. So, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí Bíbélì sọ pé pẹ̀lú ohun gbogbo pé ká máa dúpẹ́. Nínú ohun gbogbo pé ká máa dúpẹ́. Whether good or right kejì náà ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Iṣẹ́ yín èèyàn wa tẹ́ fi ń tẹ́tí sí wa. Tí n bá tún rí, mo tún fẹ́ gbéborun. Another gbéborun tí mo tún fẹ́ ṣe. Òbí mà ní, mo fẹ́ ẹ jẹ́ kí n sọ díẹ̀ nínú tòbí. Ó yà mí lẹ́nu. Torí ẹ, òbí bó ṣe wà yẹn. Àkàndé èèyàn kan ni o. Ẹ̀dá Ọlọ́run kan ni. Ó ti gbọ́n jù. Òbí gbọ́n. Kò dẹ̀ mú ayé le. Ẹ tún wo example. Ẹ jẹ́ kí gbogbo èèyàn tó kọ́ example, àwòkọ́ṣe. Torí mo fẹ́ fi òbí, mo fẹ́ fi ṣe example. Raka ní ìyàwó òun ní, ó ní tí ìyàwó òun bá tiẹ̀ ní affairs. Ó ní tí ìyàwó òun bá ní affairs pé kò lè bug òun láti ibà síbẹ̀.
a mọ nǹkan tó fà á o. Èmi ò mọ nǹkan tó fà á o, tó lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Bóyá parable ló fi ṣe o, bóyá the real life Israel ló fi sọ̀rọ̀. Ọlọ́run ló yé o. Ọlọ́run ló yé, yes. Ó ní bí ìyàwó òun bá tiẹ̀ ní àfíàsí, ó ní that is her own business. Bí mo ṣe rí kíní yẹn kà ní. Ó ní that is her own business. Business wo ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn tún fẹ́? Irú business wo ló fẹ́ pẹ̀lú yẹn? Business wo ló fẹ́ pẹ̀lú? Ó ní that is her own business. It mean pé wàhálà ti ẹ̀ nìyẹn. Ó ní ohun tó rí, ó dẹ̀ lóhun tí ó dẹ̀ ó rí nǹkan tó rí tó fi sọ. Ó ní bẹ́ẹ̀ tí yín ò wá ní kí ìyàwó òun má jẹ́ ìyàwó òun, pé ìyàwó òun ni, òun ti fẹ́ pé ìyàwó òun ni kò sẹ́ni tó lè rí, kò sí vacuum kankan tó lè stop òun pé kì í ṣe ìyàwó òun for life, ní ìyàwó òun ni. A béèrè lọ́wọ́ ẹ̀ o. A mọ ẹni tí nǹkan tó fa gbogbo èyí tó sọ yẹn, Ọlọ́run ló mọ̀. Tó bá tiẹ̀ ní àfíàsí. Ó ní because ó yìí máa remain ìyàwó òun ni. Ó ní pẹ̀lú gbogbo decision, gbogbo nǹkan kíkan tí èèyàn bá ṣe láyé yìí, ó ní fún àǹfààní ara ti ẹ̀ nìyẹn, tí tó ń tọ̀. Ó ní it mean pé nǹkan tí ìyàwó òun fẹ́, òun ló ṣe pé bẹ́ẹ̀ ṣùgbọ́n o, ìyàwó òun máa jẹ́ títí láéláé. Can you imagine? So tó bá jẹ́ pé àwọn ọkùnrin míì ni, ṣókíṣókí ni mo kàn fẹ́ ní kí ẹ mọ̀, kí ẹ fi kọ́gbọ́n pé it mean pé kò sí nǹkan tí ìyàwó ẹ̀ lè ṣe fún òun. Bàbá wa ní tí àfíàsí yẹn ló wá pọ̀ jù. Ẹ̀yin náà kí ni ìyẹn mean? Ó ní ṣùgbọ́n ìyàwó òun ni. Ó nígbà tó wọ́n fẹ́ travel, ó ní ọ̀tọ̀ọ̀tọ̀ náà jókòó sí. Ìyàwó òun jókòó sí ọ̀tọ̀, ọkọ òun náà jókòó sọ́tọ̀. Ó ní business ti ẹ̀ nìyẹn. A mọ̀ ju bẹ́ẹ̀ yẹn lọ, a dẹ̀ gbọ́n ju bẹ́ẹ̀ lọ. Since tó ti sọ pé ìyàwó òun yìí remain as his wife, ó ní no problem. Ṣé gbọ́rọ̀? Ká fẹ́ kí àwọn ọkùnrin wa, káwọn náà kọ́ máa fi gbogbo àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn báwọn yẹn kọ́gbọ́n. Wọ́n ní ọ̀rọ̀ àgbà ni. Ọ̀rọ̀ àgbà ni. Torí ẹ̀ mo ṣe sọ pé this man tó ń pè ní òbí yẹn, kéèyàn bẹ̀rù ẹ̀, àkàndá èèyàn kan ni. And he's a man of God. And he's a man of his principle. He's a man of his word. Bọ̀bọ́ yẹn, ẹ̀rù ẹ̀ bà mí o. Ẹ̀yin èèyàn wa. Ẹ̀yin náà kẹ́ diagnose ẹ̀, ká mọ̀ nǹkan tí a mọ̀, kólúkálukú kí ẹ̀mí ẹ̀ sọ nǹkan tó mean. Ká dẹ̀ fi kọ́gbọ́n, ká dẹ̀ mú lò, ká dẹ̀ máa gbàdúrà. Pé kí Ọlọ́run má jẹ́ ká rí ìṣòro tó ju agbára wa lọ. Bí ó tiẹ̀ jẹ́ pé ó tiẹ̀ rí nǹkan kan, ó tún jẹ́ nǹkan kan tó lè máa bug ẹ̀ nínú ìyẹn òbí. Ẹ wo bó tún ṣe gbọ́rọ̀ yẹn gbà. Pé ìyàwó òun ni ìyàwó òun máa jẹ́. It mean pé kí everybody kàn mẹ̀ṣọ́ ọ̀nà, kàn shut up ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ àgbà ni. Ẹ̀yin èèyàn wa. Good morning o. Ọjọ́ ẹni á sàn wá sí àlàáfíà. Àtòwò àtọmọ àtàlàáfíà balẹ̀ ọ̀rọ̀. A ní ṣubú dànù. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ bá subscribe, ẹ bá share, ẹ bá like. See you. Bye. Thank you.